nípa títí káṣẹ́fà fún àlejò tí ò sí ńbẹ̀ kò sí láburú ńbẹ̀ o kò sí láburú ní tí ó wà very important kó jẹ́ pé àlejò wà ńbẹ̀ nígbà tá a bá fẹ́ tẹ̀fá fàlejò a lè ṣe ifá fún àlejò tí ò rẹ̀ sí ńbẹ̀ pẹ́ẹ́pẹ́ ní tá a lè ṣe fún àlejò tí ò bá sí ńbẹ̀ ní ifá títẹ̀ ní oṣù dídá ní awo ṣíṣe. orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ ni olóyè Ikúṣàánú Ìdòwú Ìfáwọlé ọmọ Ọ̀sárosùn tí mo jẹ́ olórí olúwo Ògbónigbàwáṣẹ́ àgbáyé. pẹ́ olóòtú abá ìṣẹ̀ṣẹ̀ ńlẹ̀ ni àjẹbí ní títí wa ní tí wọ́n jẹbí wa ní ìṣẹ̀ṣẹ̀ ní wa nídìílé wa ìdílé Ikúṣàánú nílùú Ọ̀yọ́ abánilé ni. a lọ skul a lọ primary a lọ secondary àìtúgbìyànjú níbi ìwé gíga náà kò sẹ́ni tó ní primary bá ṣe láti class 1 tó fi dé 6 ní secondary láti JS1 DSS gbé níwọ̀n bá ta tún kà níwèé gíga kò sí challenges kankan fún wa a free láti lo ìdè Ifá kò sẹ́ni tí ó bá wa pòpòpòpò pétò kí ni wáyé ta fi ń lo ìlẹ̀kẹ̀ àbí lo ìdè Ifá wá sí school kò sí àní pọ́blẹ́mù pẹ̀lú yẹn. tó bí Ikúṣàánú pọ̀ bàbá ńlá bàbá wa nígbà tí wọ́n fi wà Ikúṣàánú gẹ́gẹ́ bí a ṣe mọ̀ torí kí bàbá tó kú bàbá tó jẹ́ Ikúṣàánú gangan àwa náà bá wọn láyé àwa àti gbọ́njú tó ti gbé wọn kú lágboolé tó bí Ikúṣàánú tọmọ kan bá ti gbóná àbí ó ṣe gìrì tí wọ́n bá ti gbé wá bá bàbá tó bí bàbá ti wà lọ́mọ bàbá ó gbà là lọ́tún lósì bí ọmọ bá ń gbóná wọn bá ti gbé dé ìdílé wa àrọ̀mọ́ òtútù bí ọmọ ń ṣe gìrì tí wọ́n bá ti gbé ọ̀dọ̀ bàbá tó bí bàbá wa lọ́mọ bàbá ọ̀yànjú ẹ̀ wọ́n bá ń ṣe wárápá bàbá ọ̀yànjú ẹ̀ kò sáìsàn tí bàbá ńlá kú bàbá wa ò kì í wòsàn ní ọ̀bì fún Ikúṣàánú yẹn fi jẹyọ. orí ń bẹ́ẹ̀ torí iṣẹ́ tí wọ́n fi lẹ̀ bàjẹ́ bí wọ́n ṣe fi lẹ̀ bí bàbá tó bí bàbá wa bó ṣe fi lẹ̀ bẹ́ẹ̀ náà gẹ́lẹ́ la ṣe ń lò ikú dẹ̀ ń ṣàánú náà wọn àrùn wọn bá ń gbóná dì sí i pẹ̀lú tí wọ́n ń lò fún wọn nígbà náà nígbà wáṣẹ̀ náà àwa náà ń lò ọdẹ rẹ̀ rí bẹ́ẹ̀ tó ń ṣàánú dì sí i. ìmọ̀ràn fún àwọn ará Ọ̀yọ́ tí wọ́n ti lọ kí Olódùmarè arìnrìn àjò ní gbogbo wa láṣẹ Olódùmarè àmọ́ ará Ọ̀yọ́ tó wà lókè òkun tó wà ní travel tí ò sí lọ́yọ̀ọ́ Olódùmarè yóò bá wa ṣọ́gun wọn dé láyọ̀ àtàlàáfíà ẹ sì gbé a máa wá sílùú Ọ̀yọ́ láti wá máa ṣe nǹkan dáadáa sílùú wa abínibíni ìlú Ọ̀yọ́ kò ní bàjẹ́ láṣẹ Olódùmarè ẹni tẹ́ wà lókè òkun Olódùmarè ó ń fà yín lọ́wọ́ sókè ẹ wá sílùú tẹ́jọ́ mọ Ọ̀yọ́ ẹ wá ṣe nǹkan dáadáa àmọ̀ràn mi ẹ wá ṣe nǹkan dáadáa sọ́yọ́ Olódùmarè wọn ní jẹ́ kójú ó tì wá o. pípọ̀ olóòtú tó bí ìrìn àjò tí èmi lóòótọ́ àti lódodo ìdílé babaláwo ni mo ti wá mo dẹ̀ tún wá nídìí Ológbòni because bàbá mẹ́ta ń pè ní Ikúṣàánú yìí olúwo ni wọ́n nínú lédì nígbà àwáṣẹ̀ tí wọ́n fi wà olúwo ni wọ́n lédì Basọ̀run ká pé gbogbo ẹ̀ lájẹbí àti Ifá àti babaláwo tó fi mú èmi gbà tá a gbọ́n dáadáa tá a pé kí lọ́dún kù tá a fẹ́ ṣe aṣáwo àfin lólúwo bàtà tó wá rí pé ìtẹ̀síwájú nínú Ògbóni tá à ń ṣe wọ́n rí pé yes à ń ṣe dáadáa kò sí àgbé ẹ̀sìn yìí ní amú very important àfi awojú awogbolẹ̀ so ńlọ́fà ẹ̀jẹ̀ fi bá mi dáa tún fi pín ní olórí olúwo Ògbónigbàwáṣẹ̀ àti Ògbóni àti babaláwo wọ́n jẹ́ bí àwa ni wọ́n jẹ́ bí wa ni. tí ojú ẹ̀kọ́ sójú ọgàn ju pé bóyá ibi tí babaláwo tó bá sọ bẹ́ẹ̀ pé kò yẹ kí babaláwo ó ṣe Ògbóni bóyá ibi tó kẹ́kọ̀ọ́ mọ́ mo lè sọ bẹ́ẹ̀ because nǹkan kan náà ni
lájọ ń ké pè àti babaláwo àtológbòni nínú ẹ̀kọ́ mímọ́ ti tèmi lóòótọ́ mo akọ́ ifá àdẹ̀mọ́ ifá náà ló bí ògbóni ògbóni náà ló bí ifá gbogbo ẹjọ́ wọnú ara wọn ni babaláwo tó bá wá ní kọ̀yọ́kọ́ nífà ó ṣe ògbóni bóyá ká sọ fún pé ibi tí ẹ̀kọ́ ẹ̀ mọ ni lọ́dún sọ̀rọ̀ mọ́ ẹ kò gbọ́ kò sí pírọ́blẹ́mù kankan mbẹ̀ kò sí wàhálà kankan mbẹ̀ kí babaláwo ó ṣe ògbóni orí àjẹbí ni. Nípa títí kásẹ́fà fún àlejò tí ò sí mbẹ̀ kò sí láburú mbẹ̀ o kò sí láburú ní tí ó wà very important kó jẹ́ pé àlejò wà mbẹ̀ nígbà tá a bá fẹ́ tẹ̀fá fàlejò a lè ṣe ifá fún àlejò tí ò rẹ̀ sí mbẹ̀ pẹ́ẹ́pẹ́ ní tá a lè ṣe fún àlejò tí ò bá sí mbẹ̀ ní ifá títẹ̀ ní oṣù dídá ní awo ṣíṣe tó fi ẹgbẹ́ tí a bá fẹ́ dóṣù ẹgbẹ́ fún yàn ẹni yẹn máa wà níbẹ̀ tá a bá fẹ́ rí àwẹ̀ mọ́lẹ̀ ẹni yẹn lè wà ńbẹ̀ àmọ́ ifá ṣiṣẹ́ tá a ṣẹ́ fún àlejò lè mọ́ wà ńbẹ̀ ọ̀pá dandan a lè ṣẹ́ fáfá àlejò láì ṣe kó wà ńbẹ̀ ifá títẹ̀ nìkan la lè tẹ̀ láì ṣe kó àlejò ni àlejò gbọ́dọ̀ wà ńbẹ̀ lọ́pàá dandan kò sí pírọ́blẹ́mù kankan Kúṣàánú Ìdòwú Ifáwọlé ọmọ Ọ̀sárùsùn tí mo jẹ́ olórí olúwo Ògbóni Ìgbàwáṣẹ̀ gbogbo àgbáyé ìlú Ọ̀yọ́ làwa wà a bá ti dé ọjà a bá ti bèrè bá ń lọ sí gáràjì típà a bá ti dé Adésínà Sodiq Aláṣọ a bá ti láàrin lọ gáràjì típà lọ́dọ̀ àbàbá Kúṣàánú ẹ̀rì wa láṣẹ Olódùmarè àdúrà wọ́n gbà Ògbóni tiwa.